Tọ́, mo kí wa kú ojúmọ́, mo kí wa kú ojúmọ́, mo kí wa kú ojúmọ́, mo kí wa kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Mo sì bá Elédùmarè, ọba ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ bí aṣọ, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni, ọba tó ta sánmọ̀ bí ẹni ta sọ, ọba tó fi ayé sàpótí ìtìsẹ̀, ọlọ́run ọba tí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ń bẹ fún. Mojúbà kí bà mí ṣe ìbà, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́yẹrí, ìbà ni mo ṣe bá. Orí àbọ̀bá ìbà àwọn tẹ́lẹ̀dùmarè káyélé lọ́wọ́ ará orúfì ìbà ni mo ṣe. Ìbà ara wájú ìbèrò ẹ̀yìn ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà oyún inú ìbà sẹ́ẹ̀dì lónìí mo ṣe bá kí bà mí ṣe, mo ṣe bá bá ìbà yèyé, mo ṣe bá gbogbo ajúnilọ pátápátá, gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ̀yin ìyá wa ìbà ni mo ṣe o. Mo ṣe bá ni mo ṣe o. Ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. Kí ni mo fẹ́ kí a mẹ́nu bà lénìí? Òun náà ni àṣírí kan tí à ń pè ní àgádágodo. 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 Gbogbo wa la mọ̀ àgádágodo, la sì mọ iṣẹ́ tí àgádágodo ń ṣe. Àgádágodo yìí ó wà ní ìlànà kan náà pẹ̀lú àwọn olúgbòhùn, gbẹ̀tugbẹ̀tu, àkàbà, mọ́yẹ̀hùn, àfọ̀ṣẹ. Àgádágodo, ìlànà kan náà ni gbogbo wọn. Ìlànà kan náà ni wọ́n wà. Ìlànà kan náà ni wọ́n wà. Bẹ́ẹ̀ ni. Ó kàn jẹ́ pé àgádágodo orí iṣẹ́ kan ni máa ń wà. Orí iṣẹ́ kan. Ṣé ẹ mọ̀ olúgbòhùn yàtọ̀ olúgbòhùn fún èèyàn mẹ́rin márùn-ún ní ojúmọ́. Ṣùgbọ́n àgádágodo rárá o, ẹnìkan. Lásìkò tó bá wà lórí iṣẹ́, ó wà lórí iṣẹ́ pẹ̀lú ẹnìkan ni. Kì í ṣe pé tó bá ti ṣí, ó ti ṣí lẹ́nu. Kí ni àwọn nǹkan tí a lè fi àgádágodo ṣe? Gbogbo nǹkan tí a lè lo olúgbòhùn fún la lè lo àgádágodo fún. Bẹ́ẹ̀ ni. Àgádágodo tún lágbára díẹ̀ ju kíní lọ. Lóòótọ́ olúgbòhùn ló lágbára jù, ṣùgbọ́n àgádágodo tún lágbára láwọn ọ̀nà míì torí pé à ń fi àgádágodo mú òjò. Olúgbòhùn náà lè ti òjò. Bẹ́ẹ̀ ni. À ń fi àgádágodo mú òjò tó jẹ́ pé tí ẹ bá gbé sétí báyìí tójò bá tẹ bá fi ti òjò, tẹ bá gbé sétí, òjò ó máa rọ̀ sínú àgádágodo yẹn tẹ máa gbọ́ tí òjò yẹn ń rọ̀. Bẹ́ẹ̀ ni. Bí àgádágodo ṣe wà ní. Àgádágodo lè pẹran. Àgádágodo lè mú àṣá. Tí àgádágodo bá jẹ́ àgádágodo tó ṣe dáadáa. Lóòótọ́ ìyàtọ̀ wà ń bẹ síra. Ó ní bágbára kálukú ṣe tó. Ṣùgbọ́n àgádágodo òun náà ní agbára gan gidigidi. Tó jẹ́ pé lásìkò tó bá wà lórí iṣẹ́ ẹni tí a bá lo àgádágodo fún, kò lè mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ o. Ó dàbí ẹni tó wà tí ò ní fún, tí ò ní yè ni o. Bẹ́ẹ̀ ni ẹni tí a bá lo àgádágodo fún. Àwọn bàbá wa máa ń lò láyé ìgbà náà. Wọ́n tó bá lóbìnrin tí wọ́n bá fẹ́ fẹ́, wọ́n lè fi tì í. Tó jẹ́ pé tí wọ́n ó fi bímọ mẹ́rin márùn-ún kò ní mọ̀. Bẹ́ẹ̀ ni. Tí àgádágodo bá wà lórí iṣẹ́, wọ́n ó fi tì í tó jẹ́ pé láàárín bí ọdún mẹ́rin tí ó fi bí ọmọ tán kò ní mọ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn bàbá wa ń lò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn àgbàgbà àtijọ́ ni wọ́n ṣe ń lo àgádágodo. Iṣẹ́ tí àgádágodo ń ṣe pọ̀. Wọ́n fi ń ti mọ́tò. Wọ́n fi ń ti nǹkan ẹ́ńjìn. Bẹ́ẹ̀ ni. Wọ́n fi àgádágodo tì í. Tí wọ́n bá Ọlọ́run dákun kó má jẹ́ kí a rí ìjà ayé. Ọlọ́run má jẹ́ a rí ìjà ẹ̀yin àgbàlagbà. Wọ́n máa ń pé èèyàn wà níbí kan, wà nílùú òyìnbó. Wọ́n wá pè é kó wálé kó wá kó ṣe gbá. Wọ́n lè lo àgádágodo láti fi tì í. Tí wọ́n ó ti pèsè, tí wọ́n ó ti dárúkọ ẹ̀, tí wọ́n ó ti dá gbogbo ẹ̀ sí ohun tó yẹ kí wọ́n ṣe sí, wọ́n ó ti ṣe sí, wọ́n ó sì tì í pámbí. Tẹ́ pé tí wọ́n bá pè ẹni tó ti ohun gbogbo ohun tó bá ti ń bá a sọ nìkan ni ó máa gbọ́. Iṣẹ́ àgádágodo ó pọ̀ dáadáa. Kí wá sí pé kò sí àgádágodo tó ń jẹ mọ́. Bí i ṣe pé nígbà míì àwọn èròjà àti wàhálà tó wà lórí ẹ̀ àti ìlòkulò tí àwọn èèyàn tí àwa ọ̀dọ́ ìsìn tá ń lò kò jẹ́ kí ó yá àwọn bàbá wa lára, àwọn àgbàgbà àtijọ́ lára láti fi sílẹ̀ fún àwa ọ̀dọ́ ìsìn. Tí ń ṣẹlẹ̀ gan nìyẹn. Ẹlòmíì ò ní kí ni mo mẹ́nu bà lénìí, mi máa ń sọ ohun tí ó rò pé nǹkan tí ò dáni lójú títí ẹ. Ẹlòmíì ń wá gidigidi tó sì jẹ́ pé lórí òótọ́ ló fẹ́ lò fún tí ì ṣe láti fi ṣèkà. Tẹ́ pé tó bá rí nǹkan yìí, ó tán ìṣòro tó ń jẹ níyà láìṣe pé bóyá ó fi pa ọmọnìkejì lára lọ́nà àìda. So mi ò fẹ́ kí ẹ fojú bẹ́ẹ̀ wá. Àti pé ọmọ GSC TV àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa
òun ni Ọmọ Díẹ̀ sí TV là ń ṣe àwárí ẹ̀ tá à ń gbé lárugẹ. Gbogbo àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa, ìtọ́jú ni, ní ìlànà ìtọ́jú ni, ní ìlànà tó jẹ́ mọ́ nǹkan ìbílẹ̀, òun ni Ọmọ Díẹ̀ sí ń gbé lárugẹ. Ìwọ tó bá wá sọ̀rọ̀ pé ẹ fi lẹ̀ ẹ̀sìn gá kò sá ró ibi tó kọ sí ọ ní o. Ibi tó kọ sí ọ ni. Ẹ má gbàgbé pé mo máa ń sọ pé ìyọ̀ǹda lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀, òun náà ni orí àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe fún wa náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Díẹ̀ sí TV. Nígbà tí ẹ bá subscribe, so ẹ ti kọ́kọ́ ṣe orí àkọ́kọ́, ẹ ti kọ́kọ́ ṣe fún wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní Facebook, ẹ bá wa follow ẹ̀, page wa ni. Tewétegbò ní ìwòsàn, page wa ni. Ẹ bá wa follow wọn. Èmi dẹ̀ fi ń dá yín lójú pé mi fi ń dá yín lójú pé gbogbo àṣírí tèmi bá fi sílẹ̀, inú mi dùn. Kò tíì sí àṣírí tí mo fi lẹ̀ tí mi èèyàn pè mí pé bóun ṣe bá nínú ìwé bàbá òun. So kí wàá là á máa ṣe kíní sí. Tèmi ò fi lẹ̀, ó ti wà lọ́wọ́ yín náà tẹ́lẹ̀. Bó bá ṣe wà lèmi ó sì fi sílẹ̀. Mo wá ń sọ̀rọ̀ lórí àgádágodo tí mò ń fi sílẹ̀ yìí. Anyway, àwọn tí wọ́n bá jẹ́ ọ̀jọ̀gbọ́n, wọ́n ti mọ̀. Ẹ jẹ́ ká lò lọ́nà tó tọ́. Kí lẹ bá mi wá, ẹ bá mi wá ọkàn ẹlẹ́dẹ̀, ọkàn pẹ́pẹ́yẹ, apá adìyẹ òpìpì, ọwọ́ àtòrí ahun, panumọ́ àbo, panumọ́ àdí, àbàfẹ́, ọ̀dùndún, ewé àlọ́fọ̀, ewé agúnmọ́ná àbí agúnmọ́ná. Agúnmọ́ná lèmi máa ń pè ó. Ìtọ̀ aboyún. Ìtọ̀ aboyún yìí ẹ sọ fún, yóò fún yín ni. Ẹ fún ní iye tí ó bá gbà, toró náà ni ó lọ. Iye tí ó bá gbà ẹ fún. Kò sí nǹkan kan tí ó ṣaláboyún o. Kò sí nǹkan kan tí ó ṣe, kò sí nǹkan kan tí ó ṣe ọmọ inú ẹ o. Mo fẹ́ kí ẹ mọ̀ kíní kan pé kò dìgbà tí èèyàn bá tó lo nǹkan èèwọ̀ nínú iṣẹ́ kí iṣẹ́ tó dáhùn o. Kò dìgbà náà rárá. So àwa ò kí ń lò. Ohun tí ó bá sì mú ìpalára wá, èmi ò lè fi sílẹ̀ láéláé. So kò sí nǹkan kan tí ó ṣaláboyún, kò sí nǹkan tí ó ṣe ọmọ inú ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run. Èyí tẹ́ bá tó bá yín ṣe tó fínú fùngbọ́n ó dáa jù kó fínú fíndọ̀ bá yín ṣe. Tẹ́ bá mú lágídí kò lè ṣiṣẹ́. Tí mo fẹ́ kí ẹ mọ̀ nú. Gbogbo àwọn nǹkan yìí láàgùn pọ̀. Aláboyún òun ni ó bá gùn. Ìtọ̀ yìí ni ó máa fi pò tí bá ti ń gùn ni ó fi ṣe omi ẹ̀. A wà kó sínú ẹ̀gbọ̀n òwú. A dì mọ́ àgádágodo. A wà fún òwú dúdú àti funfun. A fi dì mọ́. A wà lọ bẹ alágbẹ̀dẹ ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kan àti àbà kan. A fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yìí sí ẹ̀gbẹ́ kan. A fi àbà náà sí ẹ̀gbẹ́ kejì. A wà fàwọ̀ ìgbín. A fàwọ̀ ìgbín rán. Tá bá ti wá rán, a lọ rẹ kọ́kọ́rọ́ yìí sínú ibi kan fún ọjọ́ méje. Inú ibi tá rẹ̀ sí. Ṣé ẹ rí àgádágodo yìí? Ṣé láwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tó jẹ́ pé a máa fi pamọ́ gẹ́gẹ́ bí mo ṣe ní, tá máa fi nǹkan kan pamọ́ ń bẹ nítorí ìdí kan àbí èkejì. Ṣé ẹ rí àwọn nǹkan ìbílẹ̀ tá à ń sọ yìí? Ẹ jẹ́ kó jẹ́ pé ẹni tó mọ̀nà ni ó tọ́. Ẹni tí ó mọ̀nà, ìyẹn ẹni tí ó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ò ní kẹ́ ẹni kó bá yín ṣe. Ó ti mọ̀ yín dá. Ó ti mọ̀ pé èèyàn tó lè bá yín ṣe irú nǹkan báyìí á ti mọ̀ yín dá. Á ti mọ irú nǹkan tẹ́ ẹ lè ṣe. Á ti mọ irú nǹkan tẹ́ ẹ lè ṣe. Ẹni tí ń yàdá yọ̀bẹ tẹ́lẹ̀ tí ó wá gbé nǹkan bá babaláwo pé kó bóun ṣe, olórí burúkú babaláwo ni ó ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún. Olórí burúkú oníṣègùn tàbí wòlíì ni ó ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún ẹni tó ti mọ̀ pé yàdá yọ̀bẹ ni tẹ́lẹ̀. Pé ẹ̀mí èèyàn ò jọ lójú, ó lọ ṣe irú nǹkan bá ń fún. So ẹ jẹ́ kó jẹ́ pé ẹni tó mọ̀nà ni ó tọ́. Àìmọye ìpalára náà tún wà níbi nǹkan tá à ń lò. Ẹ wo ìyẹ̀rosùn. Tẹ́ bá lọ ra ìyẹ̀rosùn lọ́jà ẹ̀rí tí ó yẹ̀lò. Ṣé ìyẹ̀rosùn yẹ̀lò ni? Sójúlówó ìyẹ̀rosùn yẹ̀lò. Ẹ já wá gé ìrosùn ká fi sínú ilé. Ká wo kó máa gbọ̀n. Ká wá wò bóyá yóò yẹ̀lò. Eléyìí tèmi nínú ilé, tí mo ní nínú ilé kò yẹ̀lò. Fúnra mi mo dẹ̀ wá nínú oko. Eléyìí tán bó ló ṣe wá yàtọ̀ sí eléyìí tán ń tà lọ́jà. Kí ló dé tó yàtọ̀ tí ì bá ṣe pé ó ti ní nǹkan nínú, ó ti lọ́gbọ́n nínú. So gbogbo àwọn nǹkan yìí náà ó ń mú àdínkù bá jíjẹ òògùn ewé amúnimúyè. Eléyìí tó ní blue lórí tí wọ́n ń já káàkiri yẹn. Àbá wa ń sọ fún wa pé kì í sa ojúlówó amúnimúyè nìyẹn. Ojúlówó amúnimúyè tún yàtọ̀. Ṣé ẹ rí bẹ́yẹn? Gbogbo àwọn nǹkan yìí ó má di ẹ wọ aṣọ àgbà. Ẹ wò. Nǹkan mìíràn wọ́n tà fún yàn lọ́jà. Tán bá ti rí pé ó ti yọ lẹ́gbẹ̀ẹ́, wọ́n ò ní ẹ̀yẹ̀ wò. Ẹ bẹ́ẹ̀ rí pé ó ti yọ lẹ́gbẹ̀ẹ́. Òun nù. Irọ́ sì ni. So gbogbo àwọn nǹkan yìí obìnrin míì yóò máa ṣe nǹkan oṣù lọ́wọ́, yóò máa ta nǹkan fún yàn lọ́jà.
So gbogbo nǹkan yìí ó mú àdínkù bá jíjẹ́ òògùn, ó mú àdínkù bá jíjẹ́ òògùn tó fi dàbí ẹni pé bóyá àwọn òògùn ò jẹ́ mọ́, tó fi dàbí ẹni pé àwọn òògùn ò jẹ́ mọ́. Ẹ wo ẹ̀tù ìbílẹ̀ àtojúlówó, ẹ rí pé yàtọ̀ wà ńbẹ̀. Iṣẹ́ alẹ́kó kan wà tí a máa ń ṣe tó lórí ìjàpá mẹ́wàá, ó ní gbólóhùn tá a máa ń pè sí. Ẹ̀tù dérí ọtí kan lójúlówó bíi roughly 25,000 naira ni, bíi mẹ́ta ẹ̀ ni ó sì bá iṣẹ́ tá à ń sọ yìí lọ. Ẹlòmíì wà torí pé kíní yóò lọ ra ẹ̀tù ìbílẹ̀, kò sì lè dáhùn bíi titi òyìnbó tí wọ́n ń lò bọ̀ láyé àtijọ́ òun ni wọ́n ń lò mọ́ ní fi ń dáhùn. So gbogbo àwọn nǹkan yìí ó mú àdínkù bá jíjẹ́ òògùn. Ẹni tí wọ́n sọ pé kò ságàràgodo tó dáa mọ́, kò sí kíní kan mọ́, ó wà o. Eléyìí tèmi fi sílẹ̀ yìí, mo ní ìdánilójú lórí ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ ni èmi máa ń sọ gbogbo ohun tí a bá pàdé ní Ọmọ Gíẹ̀sì TV bó ṣe wà la ṣe fi sílẹ̀, bó ṣe wà àyọ kúrò. Eléyìí tó bá ní pé ká yọ kúrò, a sọ pé kẹ́ ẹ pè wá. Mi sì rò pé ẹnìkan pè mí rí tí mo ní kó mówó wá, tí mo ní kó lọ mú nǹkan àfẹ́ni tó bá fíná fídọ̀ pé ẹ jẹ́ n fún yín ní nǹkan ajẹ́ẹ̀gùn. Kò sí ẹni tó lè sọ pé òun pè mí wá tó bá ti jẹ́ iṣẹ́ tí mo fi sílẹ̀ lẹ sì béèrè lé lórí. Dandan ni kí n dáhùn, torí ó wù mí láti fi sílẹ̀ ni mo fi sílẹ̀. Ọlọ́run Elédùmarè yóò gbàdúrà wa. A wà lọ rẹ́ sínú kíní yẹn fún ọjọ́ méje la fi rẹ́ síbẹ̀. Tá bá ti wá rẹ́ bẹ̀, tá bá wá fẹ́ lò á jàtàrí méje lẹ́nu. A máa pe gbólóhùn rẹ̀ pé àbò mú, àbà kan, ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dé. Ohun tá a bá ní kábò mú làbò mú. Ohun tá a bá ní kábà kan làbà ń kàn. Ìpanumọ́ àbò ni kì í jẹ́ kí àbò ó lanu. Ìpanumọ́ ọbàfẹ́ ni kì í jẹ́ ká bàfẹ́ fọhùn. Ìpanumọ́ ìdí ní dí ìdí lẹ́nu. Àgúnmọ̀nà kì í rojú igun igun ti ẹ̀ dórí. Adìẹ òpìpì kì í rápá gòrùlé tọwọ́ tẹsẹ̀ lahun wọgbá. Ọ̀dọ̀dọ̀ ló ní kó mọ́ kí lágbájá má lè dùn. Àlọ́fọ̀ ló ní kí lágbájá má lè fọ̀. Mo fo ìyẹn ní ibi tí mo ní ẹ lọ rẹ́ sí, òun náà ó jáde nínú gbólóhùn rẹ̀ ṣùgbọ́n ọmọ tuntun kì í gbénú ìyá rẹ̀ wòde. Bẹ́ẹ̀ ni, ọmọ tuntun ń gbénú ìyá ẹ̀ wòde. Alánú fọ̀ ní ti pẹ́pẹ́yẹ. Àgbínsínú lè gbíngbin, àkùnsínú ni ẹkùn kùn rọ̀hùnrùn. Inú ẹlẹ́dẹ̀ ní gbé sí. So bí gbólóhùn ẹ̀ bó ṣe lọ nìyẹn, a wá ti pa. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé tó bá wà ní lórí iṣẹ́ lọ́wọ́, tó bá wà lórí iṣẹ́ lọ́wọ́, tẹ́ ẹ bá ti sí, ó ti kúrò lórí iṣẹ́ ẹnìyẹn nìyẹn o. Awọ ìgbín lẹ́gbẹ̀ẹ́ kan, awọ ẹkùn ní ẹ̀gbẹ́ kan ni rírán ẹ̀ o. Ṣẹ̀ǹpá bá ti wà lẹ́gbẹ̀ẹ́ kan, ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan, àràn láwọ ìgbín lẹ́gbẹ̀ẹ́ kan, awọ ẹkùn ní ẹ̀gbẹ́ kan. Mo ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. Ọlọ́run Elédùmarè yóò ṣàánú fún wa, yóò wà pẹ̀lú wa. Iṣẹ́ tó jẹ́ ni àgádágodo. Ẹ jẹ́ ká lóore, ẹ jẹ́ ká lóore, ẹ jẹ́ ká lóore. Ìwọ tí o bá bá àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá tó bá nínú ilé, má dànù o. Ó wúlò nítorí pé yóò wúlò fún ọ lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ ni mo sọ. Yóò wúlò fún ọ lọ́jọ́ iwájú. Tó bá sọ pé torí pé o gbẹ̀sìn kan o lọ dànù, àánú ẹ ṣe mí. Ọmọ tó sọlé nù ó sápo ìyà kọ́ ni.